Qur'anic cure fún ẹni tó ní àrùn ọpọlọ àti ẹni tó ní epilepsy tá mọ̀ sí Warapa àtẹni tó ń ṣe gángangan. Ẹni kan bá yín han Suratul Baqara látòkè délẹ̀ kan bá yín han 7. Qul a'udhu birabbil falak kan bá yín han 33. Qul a'udhu birabbin nas kan bá yín han 33. Ẹni kan bá yín han Ayatul Kursiyu 33. Ẹ wá fọ̀ pẹ̀lú omi tó mọ́ dáadáa sínú 5-litre keg. Ẹ wá wá oyin original. Ẹ wá black seed oil. Ẹ wá virgin olive oil. Tẹ́ bá ti bù sínú kọ́ọ̀pù láàárọ̀, ẹ bù ṣíbí méjì black seed oil sí, ẹ bù ṣíbí méjì virgin olive oil sí. Ẹ gẹ́ẹ̀tì powder abatu sauda black seed powder, ẹ bù ṣíbí kan ẹ̀ sí. Ẹ mix ẹ̀ pọ̀ mọ́ ọ̀ǹtútẹ́ ẹ̀bù tó lè mú tán yẹn kí ẹni náà kó dàámu. Haida ó ní Warapa, epilepsy, àbò ń ṣe gángangan, ó lọ́dẹ orí, ó lárùn ọpọlọ. Ẹ máa lò ó fún mu bẹ́ẹ̀ kó tó lo 5-litre keg yẹn tán bí sínú láìta aláìdúpẹ́ fọlọ́run ẹ̀dẹ̀ máa ṣe sàárà. Ó wà very effective. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Nọ́kẹ́ àlì Suratul Baqara náà la ṣì wà pé Quran ní agbára gan. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, lọ try ẹ̀, tó bá parí ẹ̀ tuntun ṣe ẹ̀ ní gbúrú ẹ̀ mọ́. Torí pé ẹni tó lárùn ọpọlọ àtẹni tí Warapa dà láàmú tó ní epilepsy ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn àlìjọ̀nú. Àwọn ẹ̀mí òkùnkùn dẹ̀ ni wọ́n lè gbúrò Baqara kí wọ́n dúró, wọ́n lè gbúrò Qul a'udhu méjèèjì kí wọ́n dúró débi kí wọ́n fẹ́ gbúrò Ayatul Kursiyu the throne verse. Ẹ̀ẹ́dẹ̀ rí pé Ayatul Kursiyu náà inú Suratul Baqara ló wà. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ máa ká waste time. So fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ fún ẹni tó lárùn ọpọlọ àtẹni tó ní epilepsy. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Bẹ́ẹ̀ni fún ike nínú ìpèníjà both natural and spiritual tó bá òkò dojú kẹ̀dá ẹ kọ́ńtàtì Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Inshallah ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425. Inna li zatali láì jẹmíà, gbogbo agbára ọlọ́run ọba ló ní o. Obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ, ẹlòmíì wà lórí àìsàn lọ́jọ́ pé àwọn product wa ní all in one wà ń bí, memory booster wà ń bí, transformer wà ń bí, caterpillar wà ń bí, bulldozer med fibroid wà ń bí, all in one, miracle leaf tá a fi wé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má exemption tá a fi ṣe. Wọ́n tàyàn lọ́fà, wọ́n gbé nǹkan sínú wúńbù èèyàn, ó ń forí kókún aláǹtakùn, ó ń jẹun lójú oorun. Ó ní cancer, ó ní diabetics, ó lásìmà, àwọn àìsàn ńláńlá both natural, ó wojú ọlọ́run ọba fọ́mọ. Infertility ni, ovarian cyst ni, fibroid ni, blockage tube ni, infection, àwọn chronic infection ló ń dá láàmú ẹ̀dá ní sọ́múróró ní tamọ̀ sí hormonal imbalance, ó ń dobìnrin láàmú, àbọ́kùnrin tó nídìí nǹkan ajíra, aróbòsá, ìdákọ́lẹ̀, ìmárale, àfàtọ̀, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, àbí wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn àbí nǹkan ọmọkùnrin ẹ̀ ó ti tóbi tẹ́lẹ̀, ó wá dédé ń súnkí, ó ní diabetics, ó lásìmà, ó ní pile, ó ní hemorrhoid, gbogbo oríṣiríṣi àwọn àìsàn yìí nǹkan táwa devote time wa sí ni. Both natural, ó wà nílé ayé bí aláìsí, ó wà nílé òyìnbó bí aláìsí, ó ń fa kò tóra wọn, ó ń làlákàlà, ìfàsẹ́yìn ìbá ó máa mú bọ́ lórí gbogbo nǹkan. Bẹ́ẹ̀ ni àwọn òní sick refugee fún yín láti evil world, ètò àdúrà wà tó legit, ètò sàárà wà tó legit. Bẹ́ẹ̀ ni bí sínú láì tààlà àwọn halal powder wà tó legit, alukurani wà tó legit láì ní fìtọ̀fọ̀gbẹ́, orúkọ ọlọ́run bẹ tó legit bí sínú láì tààlà. A wà ní òkè ògùn mádàgbáyù ìbẹ̀jú lẹ́kì ẹ̀pẹ́ expressway Lagos after ẹlẹ́kọ̀ọ́. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, tested and confirmed ni. Masalam wa ila likoi.